the work closer to your doorstep. Nígbà tí àwọn ará ibi tí wọ́n ti ń wó oríṣiríṣi ọ̀nà tí wọ́n fẹ́ fi gba ilẹ̀ bàbá wa. Mo fẹ́ jẹ́ kẹ́ mọ̀ pé ọgbọ́n náà dáná títí tí Ìlọrin tó fi di pé wọ́n ń wé rí bẹ̀. Ilẹ̀ Yorùbá kì í ṣe ilẹ̀ tí kábíyèsí ń wé orí o. Adé la máa dé ní ìran bàbá wa. Lágbára Ọlọ́run, wọn ò ní gbadé orí wa, wọ́n wá fún wa ní láwà. Àṣẹ. Wọn ò ní gbadé orí wa, wọ́n wá fún wa ní láwà ní. Àṣẹ. Àdẹ̀ ní ṣẹrú Fúlàní. Àṣẹ. Ní ṣẹrú Fúlàní lágbára Ọlọ́run. Àṣẹ gùn. Bẹ́ẹ̀ni. Ọmọ aládé wa kò wá ní lọ máa wọ fìlà Fúlàní káàkiri o. Àṣẹ. Ẹ jọ̀wọ́ ènìyàn wa, wá bẹ̀ yẹn. Tí ẹ bá ti rí ibi méjì tàbí mẹ́ta, ṣé ti rí wọn wípé àwọn ará ẹbí wọn ti dájà tẹ̀lẹ́jà tí wọ́n ti ń ṣèpàdé, ẹ tètè ta àwọn agbófinró ẹ̀ta wọn lólobó. Àwọn èèyàn wa lọ́gàlọ́gà ẹ̀ta wọn lólobó. Ẹ má lọ bá wọn jà o. Yorùbá kì í dìjẹ́ ẹbí o, à ń dìjẹ́ ẹbí. Ọgbọ́n la máa ń lò, làákàyè la máa ń lò, àti máa ń lo reason. Ọgbọ́n tí Ọlọ́run fi òkú fún wa. Torí tẹ bá rí ní gbogbo the whole world, Yorùbá olólédè ló náṣà ló lè ní ìṣe alẹ́ respect àtúntò ìkànnì sẹ́ńtà lè kàmára. Ojú àánú wa lè rí ó ti pọ̀ jù òun ló fẹ́ máa kú bá wa. Ẹ jọ̀wọ́ torí Ọlọ́run, ẹ jẹ́ ká fọkàn sí i, ẹ má yẹ ká gba àjẹ ẹ̀sìn gbérígbérí ní ìran wa. Koiki Media will bring the work closer to your doorstep. Ó dàbí pé ààrẹ kí